أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ẹ máa ṣe bí mi ò mórúkọ tá ń pọ̀ lọ́wọ́n ọba o yàfa àtàì lọ́ọ́ bá ń jẹ́ yàkà àdúró lọ́ọ́ bá ń jẹ́ àkùnjáde mẹ́rin láǹfẹ́ ká nínú èmi adé pẹ̀lẹ́ o nínú orúkọ ọlọ́run ọba Abbas kí n tó máa bá fàájì lọ máa ṣe bá lọ́wọ́ àwọn ẹgbẹ́ kan tó ń bẹ nílùú London League of Gentlemen látòrí pẹ̀sì olóyèmí Rótìmí ọmọ tó lùkàn tọ́lọ́ ń dá ńlá àwòyẹmí ẹ̀mí mi aláwálé ẹ máa tọ́jú mọ́ ń sùn mi ọmọ máa kánjú ọ̀la o kẹ̀dẹ̀ máa bá mi tọ́jú tọmọ tó ń jáde ńlá títí ni wọ́n máa ṣe dúpẹ́ torí náà má padà lẹ́yìn mi láyé ọlọ́run bá ó ara ẹni la fi ń fà ó tó bá ń sọ pé ó fẹ́ yí tiẹ̀ kó dìde ṣe bóun tó bá oníkálukú ló ń fẹ̀ẹ́nu tọrọ lọ́wọ́ Elédùmarè Àkàndé Adé London làwọn ìdá tó ti gbé ń ṣeré o tá a bá ń kọrin bèrè láyọ̀ jẹun tá à ń sọ pé adélé kí ó ṣì máa rí lóyìnbó torí igbá tá à ń sọ pé pápá tọ̀ sí ibẹ̀ àbáṣidó ó máa gbá ṣàìdè lóyìnbó wọn máa ń mú wọn máa pẹ̀gùn wọn máa sọ̀sọ̀ kú sọ wọn ní máa ọ̀gbẹ́ni ọlọ́njẹ́ òde Ìkẹjà tó ń pariwo ṣì máa rí lóyìnbó àmọ́ lọ́jọ́ yìí àwa ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba àwa náà tún rèé o nílùú London ẹni òdùmọ́ kó gbọ́dọ̀ sọ kán lọ wú kán lọ kú kán lọ bẹ pátápátá Àkàndé Adé mi ò rán ogún iṣẹ́ alóyin lóhùn mi ò rán iṣẹ́ rárá pàápàtọ́ síbẹ̀ mi ìbínú olórin Àkàndé Adé mi kíkéré lábẹ́ kéré kì máa ṣe mímí ìbàdìẹ alias omi àta kò ṣeé fi bọ́jú àbí báwo ló ṣe fẹ́ sí pápátọ́ síbẹ̀ mi ìbínú olórin London làwọ̀ ìdá tó ti gbé pàáríwó àwọn owó ológbó àwálù London káwá padàn àwọn aláwọ̀ mi síbi ọmọdé rọgbà mi aláwọ̀ àdé mi ọkọ̀ ta ṣáde sísè mi bàbá déhùn mi bàbá dédóyin ìmúlẹ̀ tàn tó mọ́ ohun sùn ọkọ̀ toríké lọ́wọ́ tó ń jẹ́ bọ́lá mi ṣe ìfà bàbá tẹ́ni mi ńlẹ́ òye àtúmọ̀ ń sùn gbà wọ́n tó yòó Àkàndé Adé ẹ̀yin làwọn kílà mi dẹjọ́ ẹ máa gbàgbé ẹ̀pẹ́ bọ́yìn Àlàbí Adé mi ò ẹ̀pẹ́ Àlàbí mi ẹ̀pẹ́ mi ò ṣe ìwọ náà làwọn tó lọ́hùn tó yìn ọmọ sáàlà mi ò ṣe mo dúpẹ́ pápátọ́ síbẹ̀ mi ò jẹ́ gbàgbé ẹnì kọ̀ọ̀kan nínú gbogbo wọn ẹ jẹ́ kíkí ní ọ̀hún kó rọra dún bí mo ṣe ń fẹ́ o. Àkàndé ti dé sí domi alóyin lóhùn o. Àkàndé ti dé sí domi alóyin lóhùn. Àkàndé ti dé sí domi alóyin lóhùn o. Àkàndé ti dé sí domi alóyin lóhùn. Àkàndé ti dé sí domi alóyin lóhùn o. Àkàndé ti dé sí domi alóyin lóhùn. Mo ti gbódù dóde bàbá tọ́lá mi lẹ́ẹ̀kan. Mo máa gbọ́dọ̀ dídé bàbá tí tó ní Susanna. Àkàndé ti dé sí domi alóyin lóhùn. Àkàndé ti dé sí domi alóyin lóhùn o. Àkàndé ti dé sí domi alóyin lóhùn. Àkàndé ti dé sí domi alóyin lóhùn o. Àkàndé ti dé sí domi alóyin lóhùn. Mo ti gbọ́dọ̀ mi dóde bàbá tọ́lá mi lẹ́ẹ̀kan. Mo máa ti gbọ́dọ̀ dóde bàbá tó ní Susanna. Àkàndé ti dé sí domi alóyin lóhùn. Àkàndé Adé mi bínú olórin sídọ́mọ̀ tó ti ń kọrin mi lọ pẹ̀lú ọ̀la ọlọ́run ọba o. Àpètè fọ́gí bàbá mú jójó alóyin lóhùn ní bàbá lẹ́kùn. Àkàndé Adé mi àbá sí kọ́ríkọ́rí. Rápálá àpètè fọ́gí bàbá mú jójó. A ní níbo làwọn ẹ̀ka ti gbé ń pariwo. Ìlú London ṣáláwá yìí tá a sì gbé ń pariwo.
a ní níbo làwọn ẹ̀dá ti gbé ń pariwo. a ìlú London ṣáláwá yìí láti gbé ń pariwo. síjó àpèjẹ fòkèrè àbàbà mú jójó. Papa tọ́ sí fẹ̀yìn ọba àdán. Alákàndé tó ń jà àbáṣì mo tún gbélé. Ẹ má fi para ẹ̀ mọ́ pálùjọpọ̀ pápá ló dà sí wọn. A ní London la ẹ̀ka ti gbé ìṣeré. Ẹjọ́ ẹni ọdún mọ́ kó gbọ́dọ̀ sọ̀rọ̀. Aromasani pẹ̀tọ̀ pápá. Oko koríko tó ń pọ̀ fùjì ọba àdán. A ní London la ẹ̀ka ti gbé ìpanu. A ní níbo làwọn ẹ̀ka ti gbé ń pariwo ẹ̀gbá. Ìlú London ṣáláwá yìí láti gbé ń pariwo. Gbọ́ sísí mi káwé kò lẹ́rọ̀. Sísí mi káwé kò lẹ́rọ̀. Kò jíjọ Alákàndé. Ìwọ sísí mi káwé kò lẹ́rọ̀. Má fi para tí mo pálùjọpọ̀ jẹ́ ìpàdé. Ṣebí bàbá tọ́ sí pẹ̀lú dànsíà. Yé máa fi para ọmọ pálùjọpọ̀ pápá ló ń ṣeré. Alákàndé tó ń jà Abbas máa lọ mọ́tò tuntun. Mr. Obese mi ló máa gbére mi lórí. Oko koríko tó ń pọ̀ fún ìjà roman stylist èèkó. A sì mi káwé kú ìlẹ́rùn. Ìwọ sì sí mi káwé kú ìlẹ́rùn. Má fi para tí mo pálùjọpọ̀ jẹ́ kájọ ṣe ń dáṣà jẹ́ bẹ́rẹ́bẹ́. Arapala ṣe dáṣàjẹ ìbárabáná kọ́ lè dámọ̀ ní àṣọ níbo láwà yóò London láwà yìí. Akànbí àlẹ́ tó ń jẹ́ àbáṣe. Ẹni tó bá mọ fújì mi ló ń jó. Ọlọ́mọge tó bá mọ rú ẹ̀ ní àbọ̀ ṣágo. Ọmọ bọ̀lọ̀ tó bá wà níbẹ̀ kẹsẹ̀ gbà fún. Yá bàbá tọ́ sí bẹ̀yìn ọba dán. Aṣíwájú ní ìbùjì pátápátá. Síjó ẹni òdòmọ kò gbọdọ̀ sálárí mọ́lẹ̀. Mo lẹ́ni gbọdọ̀ mọ́ kò gbọdọ̀ sábínú kú. Wọ́n á roman style pẹ̀tọ̀ pàpà. Mr. Obese ní roman style pẹ̀tọ̀. A ní níbo làwọn ẹ̀dá ti gbé ń pariwo. Ìlú London ṣáláwá yìí láti gbé ń pariwo. Sísí mi káwé pọ̀ lẹ́rùn. Sísí mi káwé pọ̀ lẹ́rùn. Àbíjẹ̀lẹ̀ ń bá ká. Káwé pọ̀ lẹ́rùn. Má fi para tí mo pálùjọpọ̀ jẹ́ ìpàjọ. Fẹ́rẹ́fẹ́ àwùjọ yọ̀ díẹ̀ sẹ́yìn kó yó. Ní aláwo mi síbi ní oṣù mo dúpẹ́. Ọmọ Tadé rọgbà mi aláwọ̀ àdéhùn mi. Aláwọ̀ ọkọ̀ ta ṣáni lùzì mi aláwọ̀ àdéhùn. Ọyàn nílé àlàlà o. Bàbá dóhùn bàbá dé. Ìmúlẹ̀ta tó mọ̀ ń sùúrù mi ó ṣe mo dúpẹ́. Àǹtọ̀ ọkọ̀ ta bọ́ níbẹ̀ mi ṣe yí bá tù. Bàbá àtẹ̀mí mi bàbá Ṣọlá. Ó máa ṣe aláwo mi síbi ní oṣù àwòtán tó mọ̀ ń sùúrù. Àwòtán tó mọ̀ ń sùúrù. Àlẹ́yìn lẹ́yìn. Èèyàn bí èèyàn, exclusive foundation, tó ń bẹ nílùú London. Ọ̀pọ̀ láṣàgbé, ìyẹn àlàlà omi síbi. Ọ̀pọ̀ bọ́lá, òun màlá tó mọ̀ ń sùúrù. Gbogbo àti wọn kí bá jẹ́ títí olóògbé, àti nìkan ló nípa. Àlàó mi síbi tó ń gbọ́, tó ń mú mi. Máa gbọ́ bí mo ṣe sọ̀rọ̀, máa gbọ́ bí mo ṣe lùlù. Ó máa wo bí mo ṣe dá síya. Ó máa wo bí mo ṣe ṣìyà. Ó máa wo bí mo ṣe kọ̀nà. Àlàó mi síbi lóṣù àwòtán tó mọ̀ sùúrù. Ẹwà ẹ má gbàgbé kílà mi gbẹjọ. Gbẹjọ kílà mi ò ṣe. Mr. Gbẹjọ kílà Afrique music tó ń bẹ ní Peckham. Ó ṣe kílà mi gbẹjọ. Ìwọ gbẹjọ kílà àmì tí mo bá ti ń kí. Ilé tó bá ti ń kọ́. Á máa pọ̀ sí i. Ọmọ tó bá ti ń bí. Ọkọ̀ kíni á máa pọ̀ sí i. Mọ́tò tó bá ti ń Ọkọ̀ wá. fún mi láyọ̀ á máa pọ̀ sí i. Ìyàwó tó bá ti ń fẹ́. Á máa pọ̀ sí i. Ẹ̀fùn tó bá ti ń ní. Ọmọ jẹ́jọ́ á máa pọ̀ sí i. Sáwọn ìṣìnà tó bá ti ń jẹ́ kílà. Á máa pọ̀ sí i. Ká má fọ̀rọ̀ gùn sẹ́ mo ṣì máa kí ẹ́ jù báyìí lọ. Báyìí lọ, mo sì máa kì í ẹ́ jù báyìí lọ.
kílà àní tí mo bá ti ń pè é ilé tó bá ti ń kọ́ sọ fún mi. a máa pọ̀ sí i. ọmọ tó bá ti ń ọkọ̀ fún mi láyọ̀ a máa pọ̀ sí i. mọ́tò tó bá ti ń rà. ọkọ̀ fún mi a máa pọ̀ sí i. àwọn iléeṣẹ́ tó bá ti ní sí London yìí. a máa pọ̀ sí i. ìyàwó tó bá ti ń fún. a máa pọ̀ sí i. ìyẹ́pẹ̀rẹ̀ tó bá ti ń ní. a máa pọ̀ sí i. ìyàwó ìṣìnà tó bá ti ń ṣe. a máa pọ̀ sí i. ẹjọ́ kí àti ìṣìnà kí ẹ jù bẹ́ẹ̀ lọ jù bẹ́ẹ̀ lọ mo sì máa kì í ẹ́ jù bẹ́ẹ̀ lọ jù bẹ́ẹ̀ lọ mo sì máa kì í ẹ́ jù bẹ́ẹ̀ lọ. ó màmá ṣe òkè làmì jẹjọ àwòtálá omi sí mi lójú àwòtálá bí mi ẹ pẹ̀lú ọmọ rẹ ó máa ṣe ní sáyẹ́pẹ́ mi ò Àlàbí Adé ọmọ rẹ Àlàbí òun ní sáyẹ́pẹ́ mi tó. àwọn ọlọ́run tó yìn mí ọmọ Sàlámì mo ṣe mo dúpẹ́ ọmọ Làlábì mi ẹ̀pẹ́ Àlàbí o ẹ tọ́jú Àlàbí mi Mr. ẹ̀pẹ́ ẹ máa tọ́jú Àlàbí mi o Mr. ẹ̀pẹ́ ọmọ sínú tá a bá sùn ó wá ń ta Mr. ẹ̀pẹ́ ọmọ sínú tá a bá sùn wá ń ta Mr. ẹ̀tọ́ ẹ̀pẹ́ ọmọ títí Sàlámì Mr. ẹ̀pẹ́ ọmọ ní ìrẹ̀ díẹ̀ sẹ́yìn kó ló ẹ̀pọ̀ ó ní ìrẹ̀ díẹ̀ sẹ́yìn dáadáa àǹtí ilẹ̀ ń bá ká àmì ìrẹ̀ díẹ̀ sẹ́yìn tẹ́ẹ̀dọ́ ojú ọ̀dẹ̀rẹ̀ àmì ìrẹ̀ díẹ̀ sẹ́yìn tẹ́ẹ̀dọ́ ojú Kentucky bàbá tọ́ sí fẹ̀yìn ọba dán olóhùn aròyìn àkàndé olóhùn ọba àwo ti gan Pedro omi oṣù Pedro ẹ bá mi kọ́ mọ́tò kò jẹ́ ó ṣe àwo ti tàlà omi sí ní oṣù ọmọ yìí àwọn bọ̀bọ̀ tó kún bọ̀ tó bọ̀bọ̀ ọkọ̀ sí sí màmá mi àbúrò bọ̀bọ̀ fẹ́ ló máa sáré foundation ọkọ̀ sí báàsì láti àwọn tàbí sáré ìsìn ọkọ̀ káàkiri ìbátú àwọn sí lọ́jọ́ foundation àwọn kàná sí àwọn èso wáyé. òde bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni Saudi connection ọkọ̀ tí bá ṣe àjò Saudi connection ńlẹ̀ bọ̀bọ̀ tó kún bọ̀ tó bọ̀bọ̀ o ọkọ̀ sí sí màmá mi àbúrò bọ̀bọ̀ fẹ́ ló máa. Saudi connection ọkọ̀ tí bá sí láti àwọn tàbí sáórì sí ọkọ̀ tàbí ìbátú àwọn sí lọ́jọ́ connection àwọn kàná bí àwọn èso wáyé. ó ṣe ṣẹ́gun ọmọ ti ya Nàìjíríà ṣẹ́gun ọmọ ti ya Nàìjíríà ní ó ṣe mo dúpẹ́ ọmọ ọmọ ti ya Nàìjíríà ní ṣó lẹ́yìn ṣẹ́gẹ́ ni tó ń jẹ́ darosa ní ó ṣe ọmọ rẹ̀ ṣẹ́gun awo ti pápá tọ́ sí bẹ̀yìn ọba dán ṣẹ́gun awo ti pápá tọ́ sí bẹ̀yìn ọba dán ọmọ ìṣàgá Ọlọ́run ní ṣẹ́gun ṣẹ́gun ọmọ tí màmá wòlíì lọ́mọ dáadáa ni ṣẹ́gun awo tàgbọ́n léyà bá sì máa lọ mọ́tò bèbè ó ṣe ṣẹ́gun ọmọ mi. wọ́n mú mi ṣàgẹ́ bàbá ẹ̀mọ́ ní ṣàgẹ́ bàbá ẹ̀mọ́ tí yá Nàìjíríà ṣẹ́gun ẹ̀mọ́ tí yá Nàìjíríà ṣẹ́gun ẹ̀mọ́ ní ṣàgẹ́ bàbá ẹ̀mọ́ ní ṣàgẹ́ bàbá wọ́n mọ́ ní ṣàgẹ́ bàbá o. ó ṣe ṣẹ́gun ọmọ tí yá Nàìjíríà ó ń ṣọkọ̀ àkàtà ó ń ṣọkọ̀ tòyìnbó ó tún ń ṣọkọ̀ Nàìjà ẹ̀bùn tó ń ṣọkọ̀ àkàtà tó ń ṣọkọ̀ tòyìnbó ó tún ń ṣọkọ̀ Nàìjà ó ṣe ṣẹ́gun ọmọ tí yá Nàìjíríà o. ìṣọ̀wọ́ onísọkúsọ ìṣọ̀wọ́ alágídí àbí ìpínlẹ̀ ń bàbá ajíbi ìfẹ́ ọ̀rọ̀ pọ̀ pẹ̀lú láti lókà ẹ̀yìn láwo àríyànpé àwọn ṣẹ́gun ọmọ tí yá Nàìjíríà àyà ìpínlẹ̀ ń bàbá ọmọ ìyá Nàìjíríà ní onípínlẹ̀ ń bàbá. ó lẹ̀ ń bá kábà bó nílò kòtò. onípínlẹ̀ ń bàbá. wọ́n máa ń jẹ́ ó jẹ́ ṣẹ́gun ọmọ tí ya Nàìjíríà ṣẹ́gun
ṣe sọ̀rọ̀ jìbìtẹ́ ọ̀rọ̀ pọ̀ mi ọmọ ṣòwò gbádùn mi àjìbìtẹ́ ọ̀rọ̀ pọ̀ mi alias bọ̀bọ̀ kan náà sí mi bàbá òyìn kan sọ́ra ọmọ wọn lẹ́pẹ́ aláàrùn ọkọ̀ tàkàtà tó ń jẹ́ mọ́rin ṣòwò gbòhùn mi àjìbìtẹ́ ọ̀rọ̀ pọ̀ ìmúlẹ̀ tí ṣẹ́gun ṣẹ̀gẹ̀ ọmọ sí ìyá nàìjíríà àwo sí pápá tó sì bẹ̀rẹ̀ àkàndé alẹ́ yìí làwọn títí yárí òpè ọkọ̀ lè kí olympia mi àwòtọ́ ládì méjì mi ládì kókà mi ládì sóhun gbòhùn mi màá gbọ́ bí mo ṣe sọ̀rọ̀ màá gbọ́ bí mo ṣe lùlù màá wo bí mo ṣe ń jó. lálàtìkò lálàtìkò lálà yáwóyáwó lálàtìkò lálàtìkò lálà ìdíyè. a ní níbo làwọn ìyá ti pé ń pariwo ẹjọ́ ìlú London ṣáláwá yìí ta ti gbé ń pariwo. Sisi ní ká ẹ̀kọ́ lẹ́hìn ń gbọ́ sisi ní ká ẹ̀kọ́ lẹ́hìn àbí kílẹ̀ ń bá ká a ní kílẹ̀ ń bá ká. ẹ wá ìṣọ̀wọ́ oníṣọ́kùsọ ìṣọ̀wọ́ alágídí àbí kílẹ̀ ń hù bá ká. ajínigbé tẹ ọ̀rọ̀ pọ̀ pẹ̀lú láàdì kókà àwọn ti káàdì lùpẹ̀ ìlàwọ̀ ṣẹ́gun lẹ́ẹ̀kú ọmọ tí yá nàìjíríà àlè àtìlẹ̀ ń hù bá ká. Àríkílẹ̀ ń hù àríkílẹ̀ ń hù bá ká. Àríkílẹ̀ ń hù bá ká. Ó lè ń bá ká bábo nínú kòtò. Àríkílẹ̀ ń hù bá ká. Ṣẹ́gun ọmọ sí Nàìjíríà mi ṣẹ́gun 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 àwo tí pápá kọ síbẹ̀ ní Ọbàdàn ọmọ pàlùdà torí tí torí ṣẹ́gun ṣẹ́gun ọmọ tí yá Nàìjíríà ṣẹ́gun àwo tàkàndé abasi ní Ọbàdàn ṣẹ́gun ọmọ tí yá Nàìjíríà mi ò ṣe mo dúpẹ́ ìwọ́de láwọ́ tí kárí òkú ní ọkọ̀ tó níjà ìwọ́de láwọ́ tí láti kóká ọmọ tẹ̀gbá mọ́lù ṣàbí òjò láti kóká mọ́rẹ́ láti àwo bàbá tó sí fẹ́ àkàndé máa gbọ́ mi. ọmọ yòóyè máa bẹ̀bẹ̀ tó òyìnbó tó bẹ̀rẹ̀ Amẹ́ríkà lọ́wọ́ ìdíkọ́ ọkọ̀ òkú sí ìfọ̀nù níbẹ̀. Baraba kò bó ṣe yọ mo ní oyè díẹ̀ sẹ́yìn kò jó ọmọ yọ Kentucky ni ọmọ yọ ọ̀gá ni ọmọ yọ máa wo bó ṣe yọ Kentucky ní ìbàdí mọ́ọ̀dé yẹn ọmọdé yẹn bó ṣe rán Kentucky yẹn àkànjọ ọmọdé yìí ẹ̀rọ bó ṣe jẹ bọ́gà sí ìbàdí o ìlú òyìnbó ṣáláwá yìí ó láàgbé ń pariwo ìyẹn nílùú London ọmọ jẹ bọ́gà o ó jẹ bọ́gà sí ìbàdí ó jẹ Kentucky sí ìbàdí gbogbo ẹ̀ mo tún rí sisi ológe èyí tó jẹ Kentucky tó jẹ síbàdí o tó tún jẹ ṣíkìrì o tó tún jẹ sáyà o abáṣàkànlè bó ṣe jẹ bọ́gà síbàdí o tó kẹ̀ṣe jẹ Kentucky síbàdí bẹ́ẹ̀ ló tún ṣe jẹ ṣíkìrì sáyà o rápálá pápá tó síbẹ̀ ní Ọbàdàn arápálá London làwọn ẹ̀ta ti gbé ṣeré fẹ́ tẹ bá rọmọ ẹlẹ tó dàbí ẹni wípé ó ní kíní láyà ìyẹn sweet banana tá a máa sọ wípé ọlọ́mọge wọ́ọ̀dù gbégbé ìta ṣé sweet potato àbí sweet banana ìròyìn tá fojú bá jẹ́ kí n fojú mi apàṣílò ti wípé ṣíbí mi ṣíkì lójì síbẹ̀ ooo pápá tó síbẹ̀ tó ń bọ̀ máa gbọ́ bí mo ṣe sọ̀rọ̀ máa gbọ́ bí mo ṣe lù mí ó máa wo bí mo ṣe ń dá síá ṣẹ́gun tó ń ṣe àkàkà tá ń sọ ọ̀pọ̀pọ̀ òyìnbó. ó tún ń ṣọkọ nàìjà ẹ wá mo ní ṣọwọ́ oníṣọ́kùsọ ṣọwọ́ alágídí àbí kílẹ̀ òun bá ká ajíbi tẹ́ ọ̀rọ̀ pọ̀ pẹ̀lú láàdì kókà ẹ̀yìn láwọn àrí lópè àwọn tí ṣẹ́gun ọmọ tí yá Nàìjíríà alias kílẹ̀ òun bá ká. ó ń ṣọkọ àkàkà ó ń ṣọkọ òyìnbó. ó tún ń ṣọkọ
ṣẹ́gun awo ti pápá tọ́ síbẹ̀ ní ọba àdán ṣẹ́gẹ́ láwo tàmọ́dé yaba sí máa lọ. àwọn ti south east connection gan gbajúmọ̀ wọ́n jálàfẹ́ mi ò kẹ̀jẹ̀ gbàgbé mọ́fì kọ́rẹ́ ìjùmọ̀ mọ́ dáadáa. mọ́fì àwo pápá tọ́ síbẹ̀ ní o ṣe mo dúpẹ́ o ṣe mọ́fì kọ́rẹ́ yóò mọ̀ rí. mo rántí àwọn tákì connection àwọn ti tákì gbajúmọ̀ yàrá tákì connection yàrá wa ni. àwọn ti ta sọ̀rọ̀ connection láàbì àwọn bíi àmúdá yóò ṣògo ọkọ̀ ti ta yìí ṣàtú alias Abacha of London ní ọmọ dáadáa iṣẹ́ alámọ̀dá o. wọ́n mọ ní oṣù wọ́n lẹ́rú sábàmọ̀ lòrò ní àmọ́ pẹ́ẹ́dú ọmọkùnrin dábàmọ̀ gẹ̀ pé àmọ́ wọ́n ná wọ́n lámọ̀gẹ́ dábàmọ̀ gbà mọ́ tó àmúdá yóò ṣòwò ṣe bẹ́ẹ̀ ọmọ rẹ̀ happy connection mo ṣe bẹ́ẹ̀ rárá wa ó ṣe àmúdá lẹ́yìn oṣù awo ti tàdé ọ̀kàrẹ̀ òye kan mi adé alias Abacha of London mi ṣe mo dúpẹ́ àwọn takoko àkúmà ṣe bẹ́ẹ̀ àwọ̀ wa tó bá ń dé àkúmà mo ṣe bẹ́ẹ̀ ọmọ rẹ̀ tó bá dé àkúmà ẹ bá mi ká máa bá ìmúlẹ̀ kàmúdá yóò ṣòro mi ṣe mo dúpẹ́ àmúdá lọ́kọ́ ti táyé ìṣàtúntọ́ lọ́ńdá lọ́lá ẹ̀yin láwo takoko àkúmà ṣó bá ń gbé ó lẹ́rú tó bá mọ̀ nùrù àmọ́ pẹ̀lú ó lọ́mọkùnrin tó bá mọ̀ ògì pé àmọ́ òòna ó lọ́mọbìnrin tó bá mọ̀ òwò gbà mọ̀ kójú kó máa kà ṣe wọléwọlé èèyàn máa mọ̀ ọ́njẹ́. àwọn tí ṣẹ́gun bẹ́sì mo ṣe bẹ́rẹ̀ ọmọ rẹ̀ àṣẹ́gun bẹ́sì ṣe bẹ́rẹ̀ ọmọ ọ̀gá àṣẹ́gun bẹ́sì ṣe bẹ́rẹ̀ àwo wa ṣẹ́gun àwòtàkùnrin àbáṣe ọba àjọ ìlàwọ̀ tàbílà yóò ṣòfò tálọ́ńdálọ́lá àmọ́dálọ́ kọjá táyé ìṣàfihàn ọmọ rẹ̀ àwọn pápá tọ́ síbẹ̀ ìbínú olórin àmọ́dá yóò ṣòwò ṣe bẹ́ẹ̀ ọmọ ọba àmọ́dá yóò ṣòwò ṣe bẹ́ẹ̀ àwọ̀ wa àwọ̀ títí ṣẹ́jẹ́ ní ìbẹ̀sìn iṣẹ́ ọmọ rẹ̀ àmọ́dálọ́ kọjá táyé ìṣàfihàn tálọ́ńdálọ́lá àmọ́dálọ́ kọjá táyé ìṣàfihàn ọmọ rẹ̀. wọ́n fọ́tà ìṣàtú wọ́n fọ́tà ìṣàtú wọ́n fọ́tà ìṣàtú wọ́n fọ́tà ìṣàtú bàbá káfí ìṣàtú lọ́jọ́ wọ́n mọ́ lẹ́nu náà ó. mo rántí èèyàn mi má tún gbèdé o ògèdè ń gbé o ọmọ ìfúnpá gbógun gbòòrò àdìgbọ́gbọ́ lójú ogun. bàbá tí tàmí náà tí mo ṣe mo dúpẹ́ tó tẹ́mi bàbá tí tàmí náà tí mo dùn ọgbọ́rún jẹ́ máa ń lò ògèdè gbé ní òdì olùwàrò tí mi ògèdè gbé àwo tí Deji connection ó máa ṣe Deji connection alias bàbá kan.
alias bàbá condition mi ṣèdèjì o jẹ́ǹtì tí n bá ṣe fàájì ọ̀sẹ̀ mẹ́ta níta bí mi ò bá lọ sílé ọjọ́ tí n bá gàjà tí n bá wà lọ sílé sórí ìyàwó mi a máa hàn mí fún mi a ní abáàsì àbọ̀lé nàìjíríà rẹ̀ lọ́ba jọ tètè máa wálé òrìṣà mọ́ condition tí ó wà. wọ́n ní àbò gbàgbé bàbá condition a ní òrìṣà mọ́ condition tí ó wà. àbò tí gbàgbé bàbá condition yẹ o òrìṣà mọ́ condition tí ó wà. sọ̀yà òkun lẹ́kùn yẹ ọmọ sọ̀yà olú sọ̀yà olú mi tó ń jẹ́ kúnlẹ̀ kúnlẹ̀kúnlẹ̀ ọkọ̀ tá a lájà lọ́hùn tó ní kúnlẹ̀kúnlẹ̀ ìmúlẹ̀ kíkà gbogbo ẹkùn màmí adéṣọpẹ́ ọ̀nà ọkọ̀ tí lọ́hùn tó ní lóṣù ọmọ dada ẹ tètè bẹ́ẹ̀mí náà wá sóyè sí tèmi àkókò àkùn màmí adéṣọpẹ́ bó ń ṣe ń jọkọ lọ́hùn tó ní ìsọ̀yà dùgbọ́n kan jọkọ lọ́hùn tó ní ẹ̀yin dẹ̀ láwọ̀ bọ̀bọ̀ lóògùn sòmí adébárí ẹ̀yin tún láwọ̀ tí tàdénú gàmì bọ́ọ̀lá o bọ̀bọ̀ kan nù gà bọ́lá 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 ọmọ tí tàdénú gàmì ojú ó ṣe kúnlẹ̀kúnlẹ̀ ọmọ sọ̀yà olú kúnlẹ̀ bọ́ bá ná mi léego a sì ná bínú náwó. àléèyàn mi ní sẹ́ bọ́ bá ná mi léego a sì máa bínú náwó. kúnlẹ̀kúnlẹ̀ ìmúlẹ̀ tí bọ̀bọ̀ ló kó sómi ọmọ adébárí. àlọ́tọ̀ lówó mo sọ pọ́tọ̀ ní kárí mi lókèrè ẹ̀gbọ́n báyọ̀ ní sí gbogbo lórí lọ́jọ́ lọ́mọ tàbí sọ́fẹ́. àkókò àkùmá múlẹ̀ sọ̀yà olú múlẹ̀ tí bọ̀bọ̀ ló kó sùn ọmọ tàdé parí kọ́sì máa fẹ́ wọ́n jù bẹ́ẹ̀ lọ. ọmọ mo padà jésù lọ́nà tó ń sọ fẹ́mi o ó lè jẹ́ bá sí ó jẹ́ máa ṣe o ó bó ṣeré tó ń pẹ́ pẹ́mẹ́pẹ́ wà ní o. ọmọ ṣòwò gbòòrùn ṣòwò gbà àmọ̀gbàdé jésù lọ́nà tó sọ wẹ́mí o ó lajẹ́ abáàsì ló jẹ́ máa ṣe é bọ̀ yìí ó fẹ́ ṣeré tó ń pẹ́ ọmọ kan ó wà ní o. ọlọ́mọ ẹ̀kọ́lá máa ń gbọ́dọ̀ ìlànà lẹ́yìn lọ́lẹ̀ jásẹ̀lọ̀ alẹ́ jásẹ̀lọ̀ alẹ́ jásẹ̀lọ̀ alẹ́ jásẹ̀lọ̀. Olè já kìlò.